Aláròyé máa wí o. Lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan, sójà gbẹ̀mí ọmọdékùnrin yìí. Sójà kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Sterling Global tó wà níjọba ìbílẹ̀ Ikot Abasi nípínlẹ̀ Akwa Ibom ti sọ ìkorò sínú ìdílé àwọn òbí ọmọkùnrin ọmọ ọdún 13 kan Timothy Daniel Monday nígbà tó yìnbọn pa lọ́jọ́ ọdún tuntun yìí. Ọkùnrin agbẹjọ́rò kan tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ìníbẹ̀hẹ̀ Ẹfíọ̀ngì tó ń pè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ yìí sọ pé lásìkò tí wọ́n ń ṣe àdúrà àṣewọnú ọdún tí ọmọkùnrin náà jáde bọ́ síta látinú ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń ṣe ìsìn lọ́wọ́ ni sójà ọ̀hún yìnbọn pa. Ẹ̀gbọ́n ọmọkùnrin yìí tóun náà tún jẹ́ obìnrin ọmọ ọdún 15 Miracle Daniel Monday sọ pé kíláàsì kejì ìyẹn GSS2 ni àbúrò òun wà nílé ìwé Bensona International School King Jaja Street Borokiri Port Harcourt nípínlẹ̀ Rivers àmọ́ tó jẹ́ pé láàrin kadijúkàlà ni ọkùnrin sójà ọ̀hún sọ ayọ̀ àwọn òbí ọmọ tí wọ́n ti Port Harcourt lọ ṣọdún nílùú wọn nípínlẹ̀ Akwa Ibom yìí di ìbànújẹ́. Gẹ́gẹ́ bí ọkùnrin yìí ṣe sọ, ó ní àlàyé tí Miracle ṣe ni wípé lásìkò tí ìsìn lọ lọ́wọ́ lòun kó àwọn àbúrò òun tó fi mọ́ olóògbé yìí jáde láti tọ̀. Nígbà náà làwọn pàdé àwọn sójà tí wọ́n ń ṣọ́ iléeṣẹ́ elépo tí wọ́n ń pè ní Sterling Global lágbègbè náà. Lẹ́yìn táwọn sójà yìí pàṣẹ pé kí àwọn dúró níbi tí àwọn wà, Miracle ní kí wọ́n dúró kí òun fi tọ ìtọ̀ òun tán. Ọ̀rọ̀ yìí ni ọmọbìnrin yìí ní òun kò mọ̀ bóyá bí ọ̀kan nínú àwọn ológun yìí nínú. Ó ní níṣe ni sójà náà bínú tí òun ṣubú nígbà tóun sì béèrè ìdí tó fi tí òun lulẹ̀. Níṣe ni ìbínú yìí túbọ̀ rúbò lójú tó fi fọ́ etí òun tó tún fi ọwọ́ jẹ òun lára. Àwọn àbúrò rẹ̀ méjèèjì títí kan olóògbé Timothy yìí ni wọ́n dìde sí ọkùnrin náà pé kó má fi ọwọ́ pa ẹ̀gbọ́n àwọn lára mọ́. Ó ní sójà míì láàrin wọn dá sí ọ̀rọ̀ náà, ó bẹ àwọn, ó sì ní káwọn máa lọ, ṣùgbọ́n lásìkò táwọn yí ẹ̀yìn padà láti máa lọ làwọn gbọ́ ìró ìbọn lójijì. Níbẹ̀ ni ìbọn ti bá àbúrò àwọn ọkùnrin tó ń jẹ́ Timothy. Níbẹ̀ láti rí wípé sójà tó fìyà jẹ wọ́n yìí gan-an náà ló yìnbọn sí Timothy tí ọmọ yẹn sì kú lójú ẹsẹ̀. Fọ́tò ọmọ yẹn bani lẹ́rù púpọ̀, níṣe ni gbogbo ọpọlọ rẹ̀ fọ́nká. Ọkùnrin lọ́ọ̀yà yìí ni àwọn mọ̀lẹ́bí olóògbé ti mú ẹjọ́ ọ̀rọ̀ náà lọ sí àgọ́ àwọn ológun Nigeria Army Cantonment 6 Battalion Wellington Basi Barracks tó wà ní Ibgwawa ìjọba ìbílẹ̀ Abak nípínlẹ̀ Akwa Ibom. Ó ní àwọn iléeṣẹ́ Sterling Global táwọn sójà ọ̀hún ti ń ṣiṣẹ́ pàápàá kò tí ì kàn sáwọn òbí ọmọ tó kú, bẹ́ẹ̀ ni wọn kò yọjú sí wọn. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ológun ilẹ̀ wa ẹ̀ka tìlú Ibgwa pé kí wọ́n tẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí kí ẹlẹ́ṣẹ̀ sì jìyà tó tọ́ sí i. Nítorí àwọn ará ìlú tí wọ́n ní kí wọ́n máa ṣọ́nà ni wọ́n ti fúnra wọn rọ́ lọ sọ́run àrèmábọ̀ yẹn. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.